ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni mo fẹ́ sọ. Àdìsá ọmọ Aládékún, mo rí fídíò wọn kan tán ṣe níbi tán ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n gbọ́kànlé tí wọ́n trust, ṣùgbọ́n tí wọ́n torí pé wọ́n wà lájò tí wọ́n fẹ́ lu opportunity yẹn láti sọ dúkìá olóyè Sunday Ìgbòho di tiwọn. So bàbá wò dáadáa, ọ̀pọ̀lọpọ̀ wa ńlọ́jà wípé àmọ́ gbára léèyàn àmọ́ dára déèyàn. We trust people a lot. Àwa náà sì kọ́ ìfẹ́ ọmọlàkejì tí ń bẹ lọ́kàn wa bí wà tí wá ṣe rí ńlá ṣe rò pé bẹ́ẹ̀ ni gbogbo ọmọ èèyàn rí, kò rí bẹ́ẹ̀ o. Ni Yorùbá fi pé inú mi mọ̀ mọ́nú ẹnì kejì. Kí ló dé tẹ́ni agbójú okùn lékì fi jẹni agbá? Kí ló dé tẹ́ni ta ní ká fọ̀rọ̀ lọ tí máa ń yalákòrò kiri ẹ̀dá? Kí ló dé tí gita ní àfẹ̀yìntì tí fi gbogbo ara tẹ̀gùn? Kí ló dé tí gbogbo ẹni a ní ó fẹ́ni lójú tí wọ́n máa ń kọ́kọ́ jẹ ata lẹ́nu? Well, fún ẹni tí òye ilé ayé ọ̀bá yé nírú àwọn nǹkan báwọn yẹn lè jọ lójú. Ẹ bá ní rírí tọ́jọ́ máa gbà bíi ti ọ̀dọ̀ wa, yọ mọ̀ pé ọ̀rẹ́ ò sí kárẹ́ni bá rìn lókù. Yọ mọ̀ wípé kò sẹ́ni tó fẹ́ràn òun. Nobody loves you. Ẹni tó lè sọ wípé ó fẹ́ràn ẹ láyé, my lovely brothers and sisters, òun náà nìyá rẹ o, náà ni bàbá rẹ o, ẹ̀gbọ́n rẹ kẹ̀, àbúrò rẹ kẹ̀, ìyàwó rẹ kẹ̀, irọ́. Bó bá láǹfààní tó ń ṣe fún wọn, wọ́n fẹ́ràn ẹ. Bí ó bá ti sáǹfààní, wọ́n kórìíra rẹ̀, wọ́n sì yàgò fún ọ. Wọ́n máa pe òǹkú àwọn kan tó lówó lọ́wọ́ kò ran àwọn lọ́wọ́, àbúrò ìyá àwọn kan tó lówó lọ́wọ́ ọkàn ń wo àwọn ìran ni, ọ̀rẹ́ àwọn kan tó rí ṣe kò fọwọ́ ọlá ń máa wọn, ẹnìkan táwọn jọ sọ̀rẹ́ rí tó dìde kò fi ìdìde ran àwọn. Brothers and sisters, nobody come into this art, this surface of art, because of anybody. Ọ̀wálé ayé fúnra lára ẹ, mo wá tèmi fúnra lára mi, gbogbo awálé ayé fúnra lára wa. Ìgbà tá a délé ayé la kó wàhálà mọ́yà. Bá jẹ́ pé ńgbà tọkùnrin ti délé ayé, ó dúró sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́, ó dúró sí rájí kò lọ alákànṣe, kò ní mú wàhálà ìyàwó mọ́dọ̀. Bó bá jẹ́ pé ìyàwó àtọkọ wọ́n mọ̀ wọn ara wọn ní, wọn ò fẹ́ wàhálà, wọn ò fẹ́ ṣòro, wọ́n bá ti rò lọ́kàn wọn páwọn ó bímọ. Ẹnìkan sọ̀rọ̀ lánàá, àbáwọn kan sọ̀rọ̀ lánàá pé ẹni tí ò bímọ ọ̀rá yé wà mú ní kán get out. Dandan kọ́ lọmọ bíbí. Àìmọye ẹni tí ò bímọ tó jẹ́ pé wọ́n gbélé ayé tó dáa ju tẹni tó bímọ lọ. Àìmọye ẹni tó bímọ tá tó máa béèrè lọ́wọ́ ara wa pé kí ló dé tí òkú wọn tà. Nígbà tó mọ̀ pé òun ní lè tọ́jú wọn, kí ló dé tí òkú wọn tà, kí ló dé tó bí wọn. So ẹlòmíì ò bí ọmọ, ó bí àlàáfíà. Àwọ̀ ọba ọ sọ òótọ́ ọ̀rọ̀ ilé ayé ẹ. Bọ́ ọ bá gbọ́ kọ̀ọ̀kan wá, bọ́ ọ bá gbọ́ kọ̀ọ̀kan wá. But òye tó yé àwa ni wípé ibi àwísí kọ́ là kú sí. Ọba kìí ṣe mú ọ̀kọ̀rìn.
so àìmọ̀ lọ́sọmọ tuntun ló ṣèyàwó ọ̀sìngín ló sòkú pópó bọ́mọ tuntun bá mọ̀ yọ yálé olówó bíyàwó ọ̀sìngín bá mọ̀ ilé ọlọ́lá tí ń pẹ́ láyé ni ọ̀bá gbà bókú pópó bá mọ̀ ni tọmọjọ́ tá a sùn tá a ní jí mọ́ bọ́ bá jẹun tá a fẹ̀yìn lébùsùn bí kú bá dé amẹ́nire lójú oorun so àìmọ̀ ní ti gbogbo wa káàkiri wọ́n ní ẹni tí ò bá bí máa yọ mọ́ wọ́n mọ̀ yọ sùtèsè tí wọ́n mọ̀ sọ̀rọ̀ sí mo ní ẹ ń bá wálé ayé aláyé nù when you are living people's life you will have problem when you are living your life you have less problem òye yé mi pé igi tó bá léso lórí láyé sọ̀kò sí yeah that is very very true so Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó tún fi apá kan ìwà ayé hàn mí bó tiẹ̀ jẹ́ pé mo ti mọ̀ tẹ́lẹ̀ ìgbé ayé tí mo máa ń gbé ni pé ẹnìkan kò fẹ́ràn mi kò sẹ́ni tó sọ pé kí n jẹun kí n tó pé mo yó oh ìgbìyànjú the effort welcome brother mi God bless you God bless you èmi náà ti bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ empire o Ọ̀yọ́ empire kọ́ lèmi sọ o ìtàn Ọ̀yọ́ dead empire ẹnìkan sọ̀tàn Ọ̀yọ́ empire mi sọ̀tàn Ọ̀yọ́ dead empire God bless you so like I said ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho irú wa ò gbọ́dọ̀ mọ sọ pé àrírú ẹ̀ rí kí lójú wa ò tí ì rírí tuntun kọ́ la dé sìn tẹ́rùn ọmọ pàdé òjò lọ́nà mo ti rìnà títí mo ti bá buké bíbi títí ń fapá ṣe tán mo bá rárá níbi tó ti ń gorí àròkó tó lè fi yọ̀ sọ́bẹ̀ ilé tí wọ́n bẹ̀rẹ̀ lókè tí wọ́n parí ẹ̀ sísàlẹ̀ nìkan ni mo ti rírí so níwọ̀nba àrírí tí mo rí láyé ó tó mi sòdiwọ̀n ilé ayé mi bá tún wá sí ilé ayé gbé a jẹ́ wípé kò yẹ kí n wáyé rárá so gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní July 21st àbí July 1st yeah July 1st ọjọ́ ọmọ nígbàgbé ni ọjọ́ ńlá ni July 1st ọdún 2021 torí mo rántí pé July 3rd ńlá fẹ́ lọ sí Èkó fún rally ó sì kọ́lá ni mo sọ fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho pé Èkó yẹn bò ní ariwo ti pọ̀ ju ọlọ́pàá ń bọ̀ nǹkan ká má lọ Ìgbòho là gbọ́dọ̀ má lọ mo lálọ́kẹ̀ ní àwògógó àgbọ́dọ̀ má lọ àwọn èèyàn tá a ti promise pa ń bọ̀ nǹkan bí ìgbà tá a já wọn sí ọlọ́pọ́n nìyẹn kò dá bẹ́ẹ̀ bàbá ní lọ jẹ́ ká sọ tẹ́lẹ̀ pa ní lọ á lọ kò sí ní tí ó ṣẹlẹ̀ Ọlọ́run kò sí ní tí ó ṣẹlẹ̀ àmọ́ wípé nǹkan ti ṣẹlẹ̀ kó tó di July 3rd so gbogbo alámọ̀rìn àjò tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho rìn ọ̀pọ̀ ọ̀tá ló fojú hàn bí ọ̀rẹ́ ọ̀pẹ̀ òyìnbó fi dídùn ṣẹwà ẹ̀gún tí ń bẹ lára rẹ̀ ò níye majority àwọn èèyàn ni wọ́n ṣáájò ó dénú àwọn kan kò dénú àwọn kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń gbàdúrà kí Ìgbòho dé láyọ̀ àwọn kan ò gbàdúrà kó dé láyọ̀ o ẹ mọ̀ bí tẹ́rù ọmọ Nàìjíríà ti bà mí ẹ mọ̀ bí tẹ́rù ran Yorùbá ti bà mí àwọn app tí mo ń yáàyàn lówó òun ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì yáwó lọ wọn ò sì san padà wọ́n fi sókè nkíní bàdíjẹ́ alábàjọ táwọn baba ńlá baba wa fi sọ wípé ẹni ó yá ẹgbẹ̀fà tí ó san ọbẹ̀ gidi ní ègbèje ẹlòmíì ya 5,000 ìpè wọn fi ń sìn káàkiri ẹlòmíì ya 20,000 péré orí gbogbo WhatsApp náà ti ṣí àpíkṣọ ẹ̀ sí wọn ló bìtúárì ni ó sì wà láyé ó wà láyé kúkú àwọn áàpù tí ń yáyàn lówó
wọ́n ti pè wọ́n ti halẹ̀. n ti ń bí mi nú bẹ̀ ni pé tìdùnnú ni wọ́n fi máa ń sọ ẹlòmíà lòun ò ní san ni. a ní kí náà ń pè ń fún gan wọ́n ti lè yọ yẹn lẹ́nu jù wọ́n dárúkọ àwọn áàpù yẹn èkéní kan ti lè yọ yẹn lẹ́nu jù wọ́n máa pè yẹn lọ pè yẹn bọ ní ìwọ tó yáwó ńkọ́. sọ̀rọ̀ ni kí wọ́n gbìyànjú nǹkan láwọn ìlú kan kí wọ́n sì wá mú wá sí nàìjíríà kọ́mọ nàìjíríà ó dẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ kọ́ dẹ̀ fọ́ gbogbo ẹ̀ lójú. owó tán ní kán bẹ̀rẹ̀ láti ibi kékeré láti yá yín tán bá yá yín tẹ́ ẹ san padà kí wọ́n lè yá yín lélẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ wọ́n lè láǹfààní àti yá ẹlòmíì ẹ̀ẹ́dẹ̀ gbá ẹ̀ ní san padà kò make sense rárá. irú àwọn ìwà bẹ́ẹ̀ kìí ṣèwà tó dáa kìí ṣèwà ọmọlúàbí. ká má lè trust ara wa ká má lè fi nǹkan dánra wa wò. àwọn aláyé àsan ńgbà tá ń dàgbà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ cooperative society ló wà. back in the days ní cooperative society wọ́n máa ń ra mọ́tò fúnra wọn àwọn tó jẹ́ driver wọ́n ra mọ́tò fún wọ́n máa ń ṣèpàdé wọ́n máa ń dáwó mọ́tò yẹn padà sínú cooperative bówó yẹn bá tún ti pọ̀ wọ́n tún ra mọ́tò fẹ́ lòmíì. àwọn míì ẹ̀rọ ata wọn fi rà fúnra wọn àwọn owó yẹn ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ láyé ìgbà náà. bí kẹ́lòmí ò gbowó kọ́ mọ́ san padà náà fi fọ́ gbogbo cooperative pátá. àwọn kan ra mọ́tò bóyá mọ́tò lásídẹ̀ǹtì ẹ̀ńtọ́ ni tó wa mọ́tò ó lè já láìsí owó eléyìí ti wọ kóra kò sẹ́ni tí ó san padà. bí ọ̀já láìsí mọ́tò ti bàjẹ́ cooperative tó lè yá lówó mi kó tó fi tó mọ́tò ṣe. bí ó bá wá rí owó yá kó fi tó mọ́tò ṣe ó lè má rówó ṣe mọ́tò mọ́. èmi ò ṣe mọ́tò yóò ní gbèsè kan ló ń san bọ́n ṣe bá gbogbo cooperative jẹ́nu títí dòní. àwọn microfinance bank oríṣiríṣi náà tó dìde àyà àsan náà ni lẹ́fìlì gbogbo wọn wọlé. ọ̀pọ̀ àwọn báǹkì lọ́kọ̀ tí ọ̀yá àyàn lówó nìsín àwa tá a jẹ́ èèyàn gidi tá a san padà àrówó yá ní báǹkì. àbí a fẹ́ yáwó iṣẹ́ wa jẹ mọ́sẹ̀ ká yáwó a ní project a lè fowó yíyá ṣe. àbí ńgbà Yorùbá sọ wípé bàbá rẹ̀ ní bálà ọlà kì í yá. kò sẹ́ni ó lè yá wa lówó everybody ọmọ wù ọ́ bí ẹni pé ó lówó lọ́wọ́ ni wọn ò sì mọ̀ pé ó lówó lọ́wọ́. àwọn kan yáàyàn lówó mọ̀kàn sí wọn wọ́n ní iṣẹ́ tí mò ń ṣe ìṣiṣẹ́ táwọn lè yáàyàn lówó jàre ká ní káràkátà ni àwọn ìbá yá lówó nítọ́ àwa bá dójú ẹ̀kọ́ ọ̀hún a lot of project dẹ̀ ló wà nílẹ̀ well ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ ibi tí mo ń lọ ni wípé àwọn kan ni ò jẹ́ kí oore ọ̀fẹ́ yìí ó sílẹ̀ fún àwa kan àti wàá màkú sin àti ṣe mèyí tí dòrò mọ́ díẹ̀ nínú ẹyin àṣẹ mèyàn gidi láàrin ogúnlọ́gọ̀ èèyàn tó kóra wọn jọ yìí. so àwọn èèyàn kan ò fẹ́ kí Ìgbòho dé bí ṣe máa ń rí nìyẹn ọlọ́mọdé á ní ṣòro. àwọn èèyàn kan nínú ilé wọn ó ṣẹlẹ̀ sọ́básanjọ́ bẹ́ẹ̀ járe ìrántí jó ní ńgbà tí Àbáṣà mú àwọn Ọbásanjọ́ gbogbo property Ọbásanjọ́ wọn ti pín tán wọn mọ̀ pé yóò padà dé làbáṣà bá kú làbíọ́lá bá kú làwọn ẹ̀yà Haúsá Fúlàní bá wò pé inú ń bí àwọn Yorùbá o the best thing tá a lè ṣe fún ọ ni pé ká jẹ́ kọjọ́ ọmọ Yorùbá ni yóò jà rẹ tàwa la trust tá la ti bá ṣe rí. wọ́n bá rántí Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ tí ń bẹnu ẹ̀wọ̀n ó ti ṣe rí bá a bá gbéjọba lé lọ́wọ́ kò ní nira fún láti dá padà fún wa àbí lẹ́yìn Murtala ní 1976 Olúṣẹ́gun Ọbásanjọ́ jà rẹ̀ after 3 years
wọ́n ṣètò ìdìbò ó sì gbé kalẹ̀ wọ́ọ́rọ́wọ́ fúnjọba alágbádá. so ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti dán wò rí wọ́n dẹ̀ rí pé Ọbásanjọ́ kò ní ṣèlérí kọ́ mọ́ dúró tì lérí ẹ̀. so Ọbásanjọ́ jáde lẹ́wọ̀n ó surprise everybody. gbogbo àwọn tán gba property rẹ̀ kálukú ń dá tiwọn padà. lo and behold ẹlòmíín bẹ lẹ́wọ̀n lónìí gbogbo ohun tó ní kò ní dé bá kankan gbà tó bá dé. wọ́n ti talé ẹlòmíín kọjá gbèsè o ṣùgbọ́n torí pọ́n ti mọ̀ pé wọ́n lọ́wọ́ àwọn ti talé ẹ̀. wọ́n ti ta mọ́tò ẹlòmíín gbogbo tó fi ilẹ̀ ilé wọ́n ti tà á. Yorùbá ní ẹni tó máa kú lọ́wọ́n ẹni tí ó jogún ọ̀wọ́n kò jẹ́ máràtà nìkan o ìyàwó ẹ àwọn ọmọ rẹ wọ́n ta nǹkan ní rẹ. kò yà ń lẹ́nu sà kò yà ń lẹ́nu mọ̀ ìyàwó èèyàn ọmọ èèyàn ọkọ èèyàn yóò ta property èèyàn. àìmọye tó wà lábúrọ̀dù tí ò sí lẹ́wọ̀n tó jẹ́ pé wọ́n ti ta property ẹ̀ kó tó délé. ìyẹn ò yẹ kó surprise yín mọ́ náà. ẹni tí ń pè mí ìsóńtọ̀ ọmọ pé mo wà lórí program ni àbí wọ́n mà bọ́n fẹ́ dá sí program àti ìsọ̀rọ̀ ibi tá ti gbà pé. so now olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ní gbogbo ilẹ̀ tí àwọn ní làwọn èèyàn ti gbà káwọn tó dé. eléyìí tó wà pílì níbẹ̀ tó jẹ mọ́ discussion òun náà nílé epo wọn tó wà ní Soka. wọ́n láwọn fi ṣe list ni wọ́n fi ṣe list ẹ̀ǹtán list ẹ̀ fún ó lọ yí ọkọ rẹ̀ padà pé òun ti rà o. ó ra property olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn kan máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa ń jẹ́ ẹ lọ do you know kí ló máa ń fa tán fi máa ń jẹ́ ẹ lọ ni pé ẹbí wọn kankan mọ̀ pé wọ́n ní property yẹn. Darling brothers and sisters whatever you have jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ jẹ́ káwọn ọmọ mọ̀ ikú ọ̀dọ́jọ́ àrùn òdòṣù. ọ̀pọ̀lọpọ̀ owó àwọn olówó kan ní bẹ́ńbáàkì tẹ́bí àtàrà àwọn ọmọ pé wọ́n ní síbẹ̀ kò dé sákọọ́lẹ̀ fún wọ́n sì ti kú. ìyàwó òrówó gbà ọmọ òrówó gbà. bí mọ̀lẹ́bí bá dẹ̀ rówó yẹn gbà yóò yí ìgbésí ayé mọ̀lẹ́bí padà o. so yóò wù mí ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fún rẹ̀. ẹ̀gbọ́n mi Àdìsá ọmọ Aládékún. inú wọn dùn bí mo ṣe wà lẹ́yìn odi yẹn ni o torí pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n nísà àwọn tó ti talẹ̀ àwọn tó ti ta dúkìá mi wọn fẹ́ kí n dé torí wọn ta dúkìá mi. bóun náà ìfẹ́ kẹ́ ẹ dé àwọn tó jẹ́ pé káyọ̀ wà lẹ́yìn odi làwọn fi máa jẹ mọ̀ láńlé. ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí Ìgbòho sílé làwọn popular torí tí ta bá máa jẹ ò bá sí ní ta bá rí lẹ̀ lókùn tá máa jẹ. Ìgbòho téèyàn máa jẹ ò sí ńlé àwọn ni wọ́n rí lẹ̀. wọ́n á máa wò pé tí Ìgbòho bá padà dé ó máa tún gba champion máwọn lọ́wọ́ báyìí látún máa wárí fún un pé ó sà àwọn ò láìkírú wàhálà báyìí járe wọn ò ní fẹ́ kí Ìgbòho padà dé. àwọn tó ti gba dúkìá mi wọn fẹ́ dé ilé epo mi ti mẹ́jọ Joseph Soka wọ́n sì gbà ẹni tí mo gbé fún kọ́ mọ́ fi ṣe èyí sí pé mo lè ṣe àfihàn òun máa sọ di. ẹ mọ̀ ń tọ́jẹ́ ṣọ́kà nínú sítórì kékeré yìí ó ní pé ẹnìyẹn dẹ̀ lọ ọ̀dẹ̀ tó ń lọ kóòtù bóun ti rà á wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ wípé ó kọ Sunday Adéyẹmọ Ìgbòho lọ́wọ́ àǹbí kínní yìí ẹ ó ní hẹn ó ní Ìgbòho ti tà fóun ìwé tó ṣe fún ọ tó fi tà ń kọ́ ìyẹn tí wọ́n pè ní change of ownership. bó bá ta mọ́tò ní ìsìn tí nọ́mbà ẹ ti wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n lo ṣèwé ẹ̀
bó o bá ta padà dandan ni láti ṣe change of ownership bí ó bá jẹ́ bẹ́ẹ̀ tán bá mú ń tọ̀ ó jí mọ́tò ẹgbẹ́ ni o. do you know ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti reclaim irú ẹ̀ rí bó ti ẹ̀ jẹ́ pé wọ́n jẹ̀yà wọn lábẹ́lẹ̀ wọ́n lè má sọ fún yàn wọ́n ti ta nǹkan fún yàn bọ̀ torí pẹ́ nìyẹn ò rántí tàbí kò mọ̀ kò ṣe change of ownership wọ́n ti fi tiẹ̀ lòmíì sẹ́wọ̀n o tí yẹn máa tẹ́ni yẹn máa deny ẹ̀ kan lẹ̀ pé ohun ọmọgbà tó gbé ẹ ṣe tẹ bóun arrest ẹ̀. so wọ́n dẹ̀ ní ókè o ìwé tí Ìgbòho ṣe fún ọ tó fi ta lé epo yẹn fún ẹ ń kọ́ máa yí produce ẹ o kí ni wọn ò lè fọ́ọ̀jì Nàìjíríà sọ fún mi kí ni ò lè fọ́ọ̀jì ọlọ yọ signature ibi agreement tí wọ́n ṣe fún kó fi lease ilé epo ó dẹ̀ fi síbi change of ownership náà ẹ̀rù ilé ayé ọ̀bá yàbí Sàláwà Àbẹ̀ní lọ́kọ lórin ẹ̀rù ayé ń bà mí ẹ̀yin jàmá mi ó lówùúrọ̀ kùtùkùtù ń jọ́ tí lé jóná gbogbo ará alágbàdo wọn ti ra ìtàn o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó ló já sí kí a mọ́ sáà ni wọ́n ti lọ gbé panápaná Abẹ́ní panápaná tí a pè ní ó tètè dé o kí panápaná tó dé ilé ti jóná tán gbogbo àwọn ọmọ Ghana ti ń bẹ̀ lágbàdo o ìgbè fàyàfàyà ní gbogbo wọn ń ké bí èèyàn jòrí ahun lọ́jọ́ tí a wí bó bá kọ́kọ́ débẹ̀ àkáwọlé rí gbogbo dúkìá ilé ló jóná dànù o nǹkan àmúṣagbára gbogbo ló ti jó o Aláàjì Àyìnlá Gbẹ́kẹ̀lé Babalókè o àtúnkọ́ mìíràn o níṣojú ọ̀tá nǹkan àmúṣagbára gbogbo ló ti jó o. láyé ìgbà náà Kollington Àyìnlá jáde ó ní agbára ń bẹ kò jóná mọ́lé rárá agbára bàbá yà jáde pé agbára kí ló jóná mọ́lé ó fẹ́ jẹ́ káwọn ọ̀tá wọlé sí mi lára agbára ń bẹ kò jóná mọ́lé ẹni fojú èkú rọ́wọ́rùn mi là yóò gbọ́n òjò àtàwọn ìkà á ṣe bí. so ẹ má jà wọ orin Sàláwà àti Kollington ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti àwọn olè tí wọ́n fẹ́ gba dúkìá ẹ̀ ń ló gbé mi wá gbólóhùn bíi méjì péré náà mo fẹ́ sọ ń pa rẹ̀ ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu Ìgbòho ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ̀ta ẹnu ọlọ́rọ̀ lọ́rọ̀ tí dùn. tí mo fi lease ẹ̀ fún rẹ̀ ọdún méje a lè sign agreement ní 2017 ní àtẹjọ́ sign agreement adájọ́ ní àwọn rèé 2017 la ẹgbẹ̀rẹ́ mọ̀ mi la sign agreement ní àti ẹ̀ ó sì lọ síwèé ní 2024 fún òun ní 2025 gbàtó ní 2025 ó síwèé ó ló ti di tòun. ọ̀rọ̀ láti ayé ni o ó ṣèwé ní 2025 ó lòun lò nílé epo tí wọn kọ lórúkọ ẹ̀ tán kàn líìsì fún Ọlọ́run ràn gbogbo yín lọ́wọ́. nígbà tó rí gẹ́gẹ́ láti èyí náà ló ṣe pátápátá pé òun ti ní ó wá fẹ́ lọ ṣe sí ọkọ̀ lé lórí ó wá débi tí ó ti ṣe sí ọkọ̀ ní sẹkítírìàtì àwọn ìjọba ọ̀gá ó kọ Sunday Adéyẹmọ níbẹ̀ ní orí kìíní agreement tó ṣe fún ẹ fún ti tà fún ẹ dà ó sì lọ mú wa. Signature tí mo fi sign yìí sì fún ọ wá lọ yọ ìsìnkú sẹ́yìn síbẹ̀ ó sì fún ọ wọ́n ń ṣèwé yẹn lọ́wọ́ èmi bá dé lọ́lọ́run lolúbàdàn àti àwọn bàbá àgbà wọn bá lé ọba pátá àwọn olùkọ́ bá gbéra pé Sunday iléyà mọ̀bọ̀ nlé ni mo bá dé bẹ̀ ọ̀rẹ́ wa kó ní nǹkan lólùn ti rà rákìnì kó ti rà lọ́ba ní àwọn ìjọba tó gbẹ́sẹ̀ lé gbogbo property náà àwọn ìjọba àwọn lọ́gbẹ́sẹ̀ lé property olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n láwọn ICPC lọ́ta fóun baba ńlá fake ni ICPC ọ̀ta takẹ́ni kí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé property Sunday Ìgbòho fún kò jàjọba lólè kò sí money laundry kì í ṣe olóṣèlú tó bá jẹ́ olóṣèlú kì í ṣe olóṣèlú tó wà nípò àṣẹ kì í ṣe gọ́vnọ̀ tó ti rówó òlúrọ̀ sọ́pá sápò rí kì í ṣe sẹ́nétọ̀ kò gba owó constituency kó dá sápò nínú ìjọba kò dẹ̀ kì í ṣe pọ́ gba owó kò ṣe pọ́ gba contract lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ó wá fowó ẹ̀kọ́ lé rẹpẹtẹ àwọn ilé tán máa ń gbà lọ́wọ́ èèyàn nìyẹn property tán máa ń gbà lọ́wọ́ èèyàn nìyẹn ibẹ̀ rí Tẹ̀mẹ́fẹ́lẹ́
tọ́kọ̀ dídì ìlú tó lòun kọ́lé tọ́kọ́lé bíi 500 kìíní kan sínú same estate. irú eléyìí níjọba gbọ́dọ̀ fọwọ́ òfin mú knowledge fọwọ́ òfin mú kì í ṣe tẹ́ntí ń ṣiṣẹ́ ọrọ̀ ajé ẹ̀ jẹ́jẹ́ tí wàá ń pa tọ́rọ́ mọ́ kọ́bọ̀ tí ń sọ ọ́ dòdìndí tí fi ń de nǹkan mọ́lẹ̀ torí ọjọ́ ọ̀la kébi ọmọ bá pa kí ọmọ bá jọmọ ẹ̀ ẹ̀tún wá ń gbàdúrà kọ́ má dé mọ́ ẹ̀tún wá ń gbàdúrà ẹ̀tún wá ń pín property ẹ̀ mọ́wọ́ ẹ̀tún lẹ́ ń ṣayédèrú ìwé bọ́bá jẹ́mi nìgbòho báyìí irú ẹni yẹ contract ti due already 2017 títí dé sẹ́yìn ọdún méje ti kọjá sẹ́yìn náà 2018 2019 2020 21 22 23 24 ńlá agreement tí wọ́n yẹ kó tán o. so 2024 yẹn Ìgbòho sí nlé Ìgbòho lè àpíà nílé ẹjọ́ kankan ní 2024 ní Nàìjíríà agreement ti tán 2024 àti 2024 yẹn lẹ́ni yẹn ti máa bẹ̀rẹ̀ processing bó ti fẹ́ jogún ẹ̀. sọ̀rọ̀ àwọn èèyàn ní mind o so lọ́kàn rẹ̀ Ìgbòho ní wálé mọ́ láéláé àbí fún kẹ́ni ọ̀rọ̀ fi ní lògbòlògbò yín nínú ní kì í sọ̀rọ̀ gbóní jìgìjìgì gbé ní mi ìjì ni atẹ́gùn lásán ni ó fẹ́ wá ni ó ti fẹ́ lọ padà nìyẹn àwa mọ̀ wípé ó fẹ́ wá ni yóò tún fẹ́ lọ padà ó dẹ̀ ti fẹ́ lọ a ti gbàgbé ẹ̀ pé a ti gbàgbé pé nǹkan ṣẹlẹ̀ sígbò ìdìdí ẹ̀ ló tún kàn wá ń tiwa bí business ẹ̀ ó ṣe máa boom padà tọ́lọ́wọ́ dákòlò ẹ̀ padà ń lọ́pọ̀ àìmọye that is what we are after. ẹ jẹ́ Ìgbòho sọ̀rọ̀ díẹ̀ sí. adájọ́ wa ní sọ́ọ̀ wọ́wé tí ò sí gbòó lé gan kó kẹ̀ràn yẹ̀ wá kó lè gba property adájọ́ wa ní gbọ́dọ̀ débẹ̀ ohun tó ń rí mi ó wá padà jẹ́ pé mo lísì ẹ̀ fóun ni tó ṣùgbọ́n gbà tó wá yá àwọn federal government ń wáyé pé àwọn ti gba gbogbo nǹkan mi wọ́n á fún wa kìnnì kan federal government wọ́n á ní dìbò kan lónìí wọ́n lẹ́nìkan lónìí. federal government wèrè wo. wọ́n sá tàbó wọn ló ti wọ́ wèrè èmi ni mo ṣèwé fún wọ́n wọ́n lè kó wèrè. federal government wo ló tà fún níbo ló ti tà fún níbo ló ti wá aráàlú bo ni ẹ ohun tí mo fi wọ ẹni pé Èkìtì tó jẹ́ àwọn èèyàn pọ̀ lẹ́kìtì ìbáni kó tó lẹ látòrí ìkọ́ sórí ni aráàlú bo ni ẹ bí mo ṣe lé mẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn lè mi kan tọ́lọ́run dẹ̀ mọ̀ pé mi mọ̀ ní kí n tó rí wọn lé kò í sì rárá òun ló fẹ́ kí n wálé pẹ̀lú àwọn èèyàn náà kí ni mo ṣe ohun tí mo sọ ni pé ẹ mọ́ bàrà mi mọ́ ó sì dókun mọ́ mi lọ́wọ́ ó sì dọ̀ràn tí mi mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ tó yẹ ó sì dọ̀ràn ọlọ́run ọba tó sì ní ọ̀dọ̀ rẹ̀ tó dídọ̀ràn rẹ̀ mo sí ọlọ́run ní òun ló yí mi lọ́wọ́ mo sì sọ yẹn òun tó lè fi kó yí mi lọ́wọ́ ọlọ́run tó ní kó yí mi lọ́wọ́ ọmọ tó rí. àtòrí nǹkan ṣèkan bí ọlọ́run ọba mi ò sí because nígbà tí gbogbo àwọn ètò yẹn bẹ̀rẹ̀ ńgbà náà everybody ló mọ intention olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní lọ́kàn pé wọ́n jẹ councillor débi tí ó jẹ chairman débi tí ó lọ House of Rep débi tí ó lọ House of Assembly State débi tí ó lọ fún Senate Ìgbòho ò ní lẹ pósítà Ìgbòho ò ní sòṣèlú rú ẹ̀ ẹ̀kọ́ lẹ̀ lónìí àbí lọ́la Ìgbòho ò lè lẹ pósítà bóun ó ṣe nǹkan báyìí ṣùgbọ́n Ìgbòho kọ èèyàn jẹ ó kó ìra ẹ̀rẹ́ jẹ ẹ sápin ẹ láàárín bíi tọlọ́fà mọ́jọ ńlẹ̀ bàbá mi kò ní bí Ìgbòho nú ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá tilẹ̀ fẹ́ yàn jẹ Ìgbòho dìde ẹni tẹ́ ẹ lè yàn jẹ lójú ẹ̀ sóhun gangan lẹ́wàá yàn jẹ sọ́rí o sọ́rí case ni o. ní ìgboro gbogbo báyìí rẹ̀ sí lọ ọba tó lè ti ọ pé èmi rẹ̀ ń pa àmọ́ tó lóhun tí mo fẹ́ lù ẹ̀ fún ó sì fi mi pamọ́ fún ọdún yìí bíi márùn pé mo pa ẹ̀ mọ́ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ọdún márùn yẹn dúkìá yẹn. ọmọ ìyá àwọn tó ti kú
láàrin ọdún 5 tí ń tó ṣẹlẹ̀ sí wọn ò tó lè tó ṣẹlẹ̀ sí Ìgbòho. nítumọ̀ kankan nígbà táwọn ọmọ mi ọmọ ẹgbẹ́ màá ní mọ̀ mi gbogbo dúkìá tẹ̀ wọ̀ ẹ̀ báyìí mọ̀ ń bọ̀ I came to this life with nothing then I'm going back with nothing when time is coming. máa padà pẹ̀lú kò sí kankan bí mi tí ìrẹ́ nìkan tó padà pẹ̀lú gbogbo dúkìá yìí. gbogbo eléyìí tó nítumọ̀ kankan tí máa ń jáde mọ̀mọ́ ilé ọ̀sẹ̀ pọ̀npọ̀n ìmọ̀mọ́ ń gbé lọ gbogbo ọkọ̀ tẹ́ ń wò èmi kàn fi tolé ní o èmi kàn ń lò ó. ẹ̀gbọ́n tí Ìgbòho sọ ó ní gbogbo ọkọ̀ tó ń fi tolé òun yìí lò ó bí máa ń jáde pọnpọ́n ni màá gbé lọ reality dẹ̀ ni kò síbi tí Ìgbòho ń lọ tí Ìgbòho gbé Lexus lọ rí Hilux ni Ìgbòho máa gbé jáde. Ìgbòho sì ní bàbá ọkọ̀ àwọn bàbá ọkọ̀ táwọn sẹ́nítọ̀ ń lò ló bà lọ́dọ̀ Ìgbòho. Ìgbòho ń ta mọ́tò. Ìgbòho ni wá. Ìgbòho ni mo fi ń dírẹ̀sì ilé ni mo fi ń tolé. So that is strategy, business strategy. Number 1, àwọn èèyàn ńláńlá tó bá wá kí Ìgbòho tán bá ríru mọ́tò tó ń tà wọ́n lè ní Ìgbòho mo láìkí mọ́tò yìí bá ń gẹ̀ẹ́tì irú ẹ̀. Àwọn mọ́tò kan bẹ tèmi náà ti rí mbẹ pé n bá lówó lọ sọ pé kẹ́gbọ́n bá mi gẹ̀ẹ́tì kan ru mọ́tò yìí trust Ìgbòho ọláìkẹ́ èèlò ni ara mi kan má wọ́rì ń sọ pé kan bọ̀ gbé kan wá àwọn bọ̀ ọ̀rà kan wá. So now ọ̀rọ̀ ló délẹ̀ yìí àwítúnwí asán kan ò sí ń bẹ̀. bí nǹkan bá ṣẹlẹ̀ síyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tàbí tí nǹkan ṣẹlẹ̀ sí ọ tó o kàwé wọ́ tó rí gẹ́gẹ́ bí nǹkan bàbàrà mélòó ẹ̀ ní ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kanná ńgbà tí èèyàn bá wò Ìgbòho sùn tó bá wò ó pò ń fẹ́ gba property ẹ̀ síbi ìgbà tí èèyàn ń forí ọ̀ká ọmú kọ́ ni how much more ìwọ tẹ́nìkan kan ọ̀mọ̀ how much more èmi tẹ́nìkan kan ọ̀mọ̀. Trust nobody. Ilé ayé náà láti rí ọ̀rẹ́ méjì ó ṣe bísínẹ́sì owó bísínẹ́sì ó jáde àwọn méjèèjì ọmọ rò lọ́kàn wọn lára lọ́kàn ara wọn bó ní ìbá ṣe rí kó jèmi nìkan ni mo pín kan náà yìí bójú kó jèmi nìkan mo nìkan náà yìí. ṣé ẹ gbọ́ táwọn ọdẹ mẹ́ta kan ni àwọn mẹ́ta dẹ̀gbẹ́ lọ wọn ò rẹ́ran pa mi bá rántí ìtàn yẹn dáadáa níbi tí wọ́n ti ń lọ wọ́n ti dẹ̀gbẹ́ ó ti rẹ̀ wọ́n wọ́n wá jókòó sábẹ́ igi kan wọ́n wá mí ńbẹ̀ ni ṣé wèrè kan ni àbẹ́yìn kan ló ti kọjá lọ pé pé ẹ̀rẹ́ rán pa àbí tẹ́ bá dèdí igi òru tí ń bẹ lọ́ọ̀kan ẹ̀rẹ́ rán pa ń bẹ̀ ìgbà tí wọ́n dèdí igi òru ọ̀hún wọn ò rẹ́ràn pa ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn owó wọn rí ń bẹ̀ kí ni bẹ́ẹ̀ nú àpò yìí owó ni owó rèé o gúgú sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí bọ́ bá jẹ́bi tílé ayé ti dùn sí ló yẹ kí wọ́n kọ́kọ́ gbé kúrò ń bẹ̀ kó tó ìgbẹ́ ẹran la wá o owó lọ́lọ́run pèsè fún wa ká máa gbé lọ lé ààrẹ ẹran pa lóòótọ́ ṣùgbọ́n àrówó owó ìgan ju ẹran lọ kí wọ́n dẹ̀ gbé délé kí wọ́n dẹ̀ pín dọ́gbandọ́gba bá a ṣe máa ń pín ọsàn tá a bá ká láyé ìgbà kan tá a máa ń lọ sóko a máa ń bá àwọn èèyàn ká sàn àwọn èèyàn máa ń pè ní àgbàká ọsàn kò sí ní táwọn òṣèré ń tiwa tá a bá lọ ká ọsàn lóko ó ní bá a ṣe máa ń so àpò tó fi jẹ́ pé tá a bá ká àpò kún a máa rìlíìsì ẹ̀ wá sílẹ̀ wọ́n máa da ọsàn yẹn kúrò nínú àpò á tún fàpò sókè á tún máa kásàn sí bàbá wa báyàn kásàn tán wọ́n á máa fún wa lọ́sàn ká lọ mú nlé ìyàwó tá a bá lọ á kọ́kọ́ da gbogbo ọsàn yẹn pọ̀ á wá dàálẹ̀ kẹ́nìkan mọ̀ bá àmújẹ nìkan lọ bó la ṣe máa ṣe ìwà á mú méjì èmi á mú méjì ẹnì á mú méjì bá a ṣe máa mú tó máa tán nìyẹn tó fi máa kẹyọ kọ̀ọ̀kan tá a fi máa rí ìbá kẹyọ kan á wà wò láàrin ara wa pé ó yá ìmọ̀ àmú lọ mọ́ mẹ́yọ kan yẹn lọ́ntì ẹ̀ òun náà lè sọ pé rárá ilé tí mo mú ti tó ẹgbà bó ṣe yẹ kan gbówó yẹn délé kí wọ́n pinnu
ṣùgbọ́n torí ìwà ọmọ ẹ̀dá ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà fẹ́ kó jẹ́ ẹnìkan ṣoṣo. So wọ́n bá wò ó pé káwọn tiẹ̀ tó kú òun bí yìí ọyẹ òǹgbẹ́ǹgbẹ́ àwọn o wọ́n wá rí léyìí tó kéré láàrin wọn wá lọ́nù ìgboro kọ́ wá lè ra ẹmu wá o wá lè ra ẹmu àṣẹ̀ṣẹ̀dá wá lọ rà wá ń gboro. Bó ṣe lọ àwọn méjì ti bí ti rò ó pé bọ́ bá ti dé káwọn ó fún lọ́rùn pa kówó yẹn ó lè jẹ́ tàwọn méjì. Òun náà bó náà ṣe ń lọ lójú ọ̀nà ó ti wò ó pé ibo ò ní bá ṣe dùn tó kówó yìí ó jẹ́ tó nìkan gbogbo nǹkan tó ní lọ́kàn láti ṣe gbogbo ẹ̀ lóhùn ò bá rí ṣe ń jọ ọ́ jẹ̀tẹ́. Ọ̀rẹ́ mu tán bá wọn ra májèlé sí. Ọgbẹ́mudé ta ìgbẹ́mudé wọn ọ̀jẹ́ ọ sọ̀rọ̀ wọn kí lọ́rùn mọ́lẹ̀ wọn fún lọ́rùn pa wọn pa á bẹ̀. Ṣebí káwọn náà sì gbowó kan máa lọ wọn á ní àwọn ò lè jẹ́ kẹ́mu ìyó ṣòfò wọn mẹ́mu àwọn náà kú bẹ̀. Àìnítẹ́lọ́rùn ẹ̀dánù. Bàbá jọ ṣiṣẹ́ tówó dẹyọ sí àlọ́wọ́ jájọ pín bí ẹran ọ̀gbẹ́. Bó la ṣe pín ẹran ọ̀gbẹ́ iye àwa tá a bá pa ńlá ṣe pín ní sọ̀rí ìsọ̀rí kò ní dìjà. Àwa mẹ́rin ti dẹ̀gbẹ́ àwa mẹ́rin lọ sí àgbàro lọ́jọ́ kan. So bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ oko la ti rí igi yẹn igi ńlá ni ó ti gbẹ ṣùgbọ́n ó ní ihò inú àjà ò tiẹ̀ làwa rò pé yọmọ gbénú ẹ̀. So àwa rí ìgbé ọ̀fàfà nísàlẹ̀ ìgbọ̀nsẹ̀ ọ̀fàfà torí orí ibi tá a wà yàrá ìgbọ̀nsẹ̀ ọ̀fàfà nísàlẹ̀ àwa rí tuntun bẹ̀ because ọba rọ́fàfà ó ti wò pé àwọn ọdẹ tí wọ́n ń dẹgbé náà wọ́n ti pa. So àkàn ra fàdá gbá igi yẹn ni àfetílé àwa ti pẹ́ lóko jàre àwọn ìsọmọbọ̀ tí bí ìtọ̀dọ̀ ẹ àfetílé agbọ́ kúrúkúrú wọ́n wà ń bẹ̀ o kí la ṣe àkọ́kọ́ sí òkúta bá lọ àwa mẹ́rin la lọ. Asánko tán àwa bẹ̀rẹ̀ sí ní gégi pa agégi lulẹ̀ wò ṣe mọ̀ pé gbígbẹ ni ó dẹ̀ ti níhò nínú ó ti fọ́ ṣùgbọ́n kì í ṣe pọ́ fọ́ sí méjì pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó fọ́ débi pẹ́ lè mọ láàrin ẹ̀ àwa ara àwọn ọ̀fàfà yẹn tó ń sáré káàkiri láàrin igi ńbẹ̀ náà láti sá wọn pa. Ọ̀rọ̀ dẹ̀dìjà àwa méjì wá látàbà abì kan àwọn méjì wá látàbà abì kan àwọn adẹ̀dì kọ̀ọ̀kan mú méjì adì kọ̀ọ̀kan mú léèyàn méjì bọ́n ṣe pín ẹran ìgbẹ́nu gbogbo tó o bá ti ní pẹ̀lú èèyàn tẹ́jọ ṣe tọ́jẹ́ gbẹ́tọ̀ ẹ̀yin méjèèjì fún Táyé ní tiẹ̀ kí Kẹ́hìndé ó mú tiẹ̀ kì í ṣe sẹ́tẹ́ ṣe gbẹ̀yìn náà nu kì í ṣe tí ọjọ́ páyípọ̀ gbẹ̀yìn nìyẹn bẹ́ẹ̀ bá pín tàkọ́kọ́ dáadáa bó lẹ́sẹ̀ pín mí. Ẹ jẹ́ ká máa nítẹ́ lọ́rùn gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire má robi sẹ́lòmíì mọ́ má robi sẹ́ ọmọ làkejì ẹ mọ́ ayé yìí bá dùn ká ní gbogbo wa nínú wa dáa Ọlọ́run ayé yìí bá dùn gan gbogbo wa ìbá gbáyé conveniently àbá enjoy life kálẹ̀ nìkan ò rò wípé n tí mò ń ṣe dandan ni kẹ́lòmíì ó ṣe ẹ̀sìn tí mò ń sìn dandan ni kẹ́lòmíì ó sìn bí wọn ò bá sì ti sìn á máa pa wọ́n ni bí ọba ti sẹ́ni tó ronú ń bẹ̀ kò yẹ ká máa jagun mọ́ láyé. Nsìpẹ́ kẹ́nìkan sọ pé kọ́ńtírì kan ò gbọ́dọ̀ ṣe nǹkan tó wù wọ́n ẹja lọ kọjú ìjà sí wọn ká lọ orílẹ̀-èdè kan ká lọ gbé pírẹ́sidẹ̀ntì wọn jáńtó ká la gbé jù ẹ̀wọ̀n gbogbo àwọn àṣìlò agbára bẹ́ẹ̀ yẹn kò make sense mọ́ ayé ti dùn ó gbé fún everybody kí kálukú ó gbé ní tá a gbé ń bẹ̀ ká lọ kò sẹ́ni tí ọ̀dọ́ ta sáyé gbogbo ata wá iye agbada kú ni gbogbo ilé tán ti kí wọn kú ewu ọmọ wọn ó kí wọn kú délé ń bẹ̀ ẹjá take life easy ilé ayé easy ẹ má jẹ́ ká mọ̀ mú hard mi yẹ̀rú ọ̀kín mi like láti mọ báyàn dùn nǹkan wọ́n yọ̀ǹda ẹ̀ fún inú ẹ wo Ọlọ́run tí ń bọ́ mi òkú onídìí àrò ntọ́ bá jẹ́ tọ̀dọ̀ mi ọ wá ẹ̀yẹ́ máa mẹ́lẹ́yìn lọ I want to have peace of mind. So ọ̀rọ̀ rẹ o gbogbo ọmọ káàárọ̀ òjíire o ẹ fẹ́ dá sí ẹ ti come across irú ẹ̀ rí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí rí mọ́mì mi kan sẹ́nu mẹ́sẹ̀jì sí mi Mr. Awikonko ẹ jọ̀ọ́ ẹ máa fààyè kọ́ ọ lẹ̀ dáadáa kò lè ẹ má bínú ò ti gbéraga kọ́ o kò lè rí bẹ́ẹ̀ náà because iye ìṣẹ́jú lóòótọ́ ẹ̀kọ́ pọ̀
nínú ètò tá à ń ṣe o, ẹ̀kọ́ pọ̀ nínú contribution àwọn èèyàn. Ẹ̀yin wo program tí mo ṣe lánàá nígbà tí brother mi kan pè wọlé, experience tán fún wa kódà ó fẹ́ ju gbogbo ètò tá a ṣe gan lọ, but still náà a gbọ́dọ̀ consider time. So ẹ̀kọ́ èdè Yorùbá wa fún àwọn ọmọ wa, ìforúkọsílẹ̀ sì ń lọ lọ́wọ́. Ìyẹn ará Amẹ́ríkà, ará Canada, Germany, Spain, UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà tá a ti máa sọ̀rọ̀ nìyẹn. So tẹ́ bá fẹ́ pè mí náà lè pè mí sórí nọ́mbà yẹn +234 904 851 9362 àti +234 915 147 9599. Nọ́mbà méjèèjì yẹn lẹ lè pè mí sí láti gba kọ́ọ̀lù ní ìsìn kó tó di pé wọ́n máa lọ. Wọ́n fẹ́ gbalẹ̀ Ìgbòho, wọ́n fẹ́ gba property Ìgbòho, àwọn olórí burúkú o, àwọn akóṣì bèrò o. Ìgbìyànjú the effort. Brother mi. Hello baba. Bro ni o, brother mi. Ẹ ra sà. Ṣé wàá pa? Mo ní kí mi náà sáré gbẹnu sí ni adúgbò àbáṣà. Mo ní kí mi náà sáré gbẹnu sí nǹkan tó ń ṣẹlẹ̀ náà. Ọkọ náà mo kí àwọn èèyàn mi nílé. Àwọn bàbá mi àbíkún kó mo kí Olódùmarè máa increase ọpọlọ yín. Ọ̀rọ̀ bàbá wa olóyè Sunday Igboho ni mo tiẹ̀ fẹ́ dá sí. Ó dẹ̀ ní ọ̀kan tó ti máa ń wà ní ọkàn mi tí mo ti máa fẹ́ sọ tó dẹ̀ omi náà pé kí Ọlọ́run jọ káwọn ọmọ òtún àjírí náà kí wọ́n gbọ́ mi kó dẹ̀ fún mi náà ní arabalẹ̀ láti lè opinion mi neatly. Ṣé rí mo rí nǹkan kan tó ń dàbí nǹkan bíi pé tó bá máa yá lọ́jọ́ iwájú Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé àti máa ráwọn tó máa dìde fún wa a máa le. Àti ráwọn tó máa sọ pé àwọn fẹ́ gbìjà wa ó máa le. A máa le. Bẹ́ẹ̀ ni. Ó máa wù wọ́n láti ṣe. Bọ̀ torí pé kò sí encouragement àtoríṣiríṣi nǹkan. Encouragement àti pé kí lẹni tó ṣe lánàá. Kí ló gbà kí ló mú bọ̀ bẹ́ẹ̀. Wọ́n fi sán fún bí o tẹ̀ ṣe tí o. God bless you brother mi. Òun kí wọ́n lọ síbi màá wá dárúkọ bàbá wa Gani Adams ẹ má bínú ọ̀rọ̀ tó fẹ́ sọ lé lórí o. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Fúlàní ayé ń bú wọn ọmọ ìlú wa ń bú wọn. Ẹjọ́ bẹ́ẹ̀ gbọ́ mi ẹjọ́. Kò dá sí ọlẹ́ni kíní kan ceremonial ni fine. Okay ó fẹ́ sífìsì sílẹ̀ nǹkan báyìí tó bá ṣígun fún mi ní Yorùbá wọn máa tẹ̀síwájú pa lẹ́yìn yẹn ni ayé ń bu pọ̀ lẹ́ni. Àti wàá gbọ́ olóyè Sunday Igboho pé gbìmọ̀ tí wọ́n sọ̀rọ̀ rí ṣùgbọ́n mi máa ń wo òye ọ̀tọ̀ ní pé káàkiri àwọn bínú gbà mí. Olóyè Sunday Igboho wọ́n gbìyànjú wọ́n ṣàkíkanjú wọ́n jáde kò sí ìdáwó yóò bá a sọ mo nífẹ̀ẹ́ ẹran mi ohun tó bá tẹ̀yìn ẹ̀ bọ̀ kò kàn mí wọn kò ju Fúlàní. Wọ́n ṣe yẹn tán kaná pọ̀ wọ́n sí Yorùbá nation ó wá ní bó ṣe rí wọ́n lù sí ìyá wọ́n lù sí family wọ́n lù sí owó wọ́n lù sí prestige wọ́n tún wá fẹ́ gbalẹ̀ wọ́n tó dúpọ́ bá wà nílé gbogbo eléyìí ò ṣáà ní ìṣẹ̀lẹ̀ wọ́n bá gbìjà àrùn Yorùbá gbogbo eléyìí ò ní ìṣẹ̀lẹ̀ rárá ló lẹ́pọ̀ lọ́ fi rẹ̀ mí wọn ni o. Wọ́n wá ṣe gbogbo ẹ̀ tán wọ́n lose right wọ́n lose privacy wọ́n lose prestige wọ́n wá fojú mi ìwọ̀n bàtọ́ Ọlọ́run wa ló yá o Ọlọ́run wa padà ṣàánú wọ́n wá ní pé kí wọ́n fojú mi wò torí wọ́n wò lórí wa náà bàbá wọn sọ̀rọ̀ bó ti jẹ́ pé mi sọ pé nígbà náà ìnáwó mi ready for Yorùbá nation wọ́n wá ṣe gbogbo ẹ̀ tán bàbá mi Ọlọ́run wa ní kí wọ́n wá bọ́ sí àwọn ọ̀pọ̀ wọn fojú mi wo àwọn ọmọ ìlú wa wá ń sọ ń sìn pé o àní tírítọ̀ ni ọ̀dàlẹ̀ ni ibi tí mò ń lọ nìyẹn. Wọ́n ti gbàgbé gbogbo ibi tí mò ń lọ ni wọ́n ti gbàgbé gbogbo wàhálà tó ṣe gbogbo dààmú gbogbo ìyà tó jẹ ṣé tó bá dọjọ́ iwájú tó dáwọn kan náà ń wò ẹbú Gani Adams pé kò ṣe ẹni tó tún wá ṣe tó tún gbìyànjú tó lù sí gbogbo nǹkan tó tún fẹ́ gba ilé epo ẹ̀ ń sìn lọ́jọ́ èní báyìí òun tó náà tó padà tún wá di tírítọ̀ níwájú mi ṣẹ́lù mi àdìdí ń jọ́ mi kò
kò ní wo pé báyìí tó àwọn èèyàn ń wùwà ẹ̀yin ọmọ ìlú ẹjọ́ gbogbo ẹni tó bá ti ṣe dáadáa tó bá ti ń gbìyànjú fún wa owó kọ́ ẹjọ́ nítorí Olódùmarè tó bá kí ìlú wa náà dá ẹ má jà fẹnu ẹ̀tẹ́ lù wọ́n nígbà tí wọ́n bá ro nǹkan míì àbí tí wọ́n rí lọ́nà míì ẹ má jà fi emotion ṣe nǹkan bí tèmi lọ gangan nìyẹn tó lójú ìní ìsìn òde tírítọ̀ tọkọ tó bá tún wá lù sí ilé epo náà ńkọ́. wọ́n ní tó jẹ lóyò. wọ́n ní tó jẹ lóyò ó lọ àwọn kan fẹ́ kó dé àwọn kan ń banújẹ́ nítorí pé bí alágbára ni ọmọ màmá jù mí lọ a ó máa gbá po mi a ṣáà máa rí nǹkan kan fi ṣe lára ara wa ṣáà máa rí. ibi tó yẹ kí n ti máa jẹ ló ti ń jẹ yẹn. k'Olódùmarè kó bá wa ṣe ọtí bí kí n dá sí nìyẹn. God bless you brother mi ó dàbọ̀ God bless you I love you. So now problem ta ní lérí abẹ̀yẹn ìgbìyànjú I know you are still on program. Ó ní wípé ìran Káàárọ̀ Oòjíire a máa ń wà too emotional a dẹ̀ máa ń take nǹkan too personal tí nǹkan bá ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho yìí ti ṣẹlẹ̀ sẹ́mi rí pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yìí kan náà ni táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́dàlẹ̀ wọ́n ní mo dalẹ̀ Ìgbòho tán bá rí mi àti Ìgbòho nísìn wọ́n á ní kí Ìgbòho ṣọ́ra fún mi o Ìgbòho ṣọ́ra fáwíkóńkó ọ̀dàlẹ̀ ní o ẹ má gbàgbé ọ̀dàlẹ̀ ní o. Meanwhile ẹ béèrè lọ́wọ́ wọn pé ilẹ̀ kí n mọ̀ dà wọn ò ní rí nǹkan kan sọ. So now lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí mo sọ fáwọn èèyàn pé Yorùbá Nation ò lè work ẹjẹ́ àtẹ̀lé Bọ́lá Ahmed Tinubu ọmọ wa ló fẹ́ sí ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ kákúlẹ̀ kẹ̀sídọ̀ ọmọ ẹlòmẹ́ẹ̀ ìgbà yẹn náà ni wọ́n tún jáde pé ọ̀dàlẹ̀ ni mí.